nítorí ọdún kejì ìjọba Tinubu, Atiku forí kó jábìn. Ní ọjọ́ 29 oṣù karùn-ún tó ṣẹ̀ṣẹ̀ parí yìí, ọjọ́ náà ni ìjọba Tinubu di ọdún méjì lórí àlééfà. Èyí ni pé ọdún méjì gééré tí wọ́n búra fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè Nàìjíríà tuntun nìyẹn. Nígbà téèyàn bá ṣiṣẹ́ tàbí tó bá ṣe ohunkóhun tó bá dé ìdajì àsìkò tí wọ́n fún un, àfi kó yẹ iṣẹ́ rẹ̀ wò kó wò ó bó ti ṣe rí. Bí òun ò bá sì yẹ̀ ẹ́ wò, àwọn èèyàn yóò bá yẹ̀ ẹ́ wò, wọn yóò sì sọ ohun tí wọ́n rí sí iṣẹ́ tó ti ṣe. Ohun tó ṣẹlẹ̀ sí Tinubu àti àwọn èèyàn ẹ̀ rèé. Àwọn náà yẹ iṣẹ́ tí wọ́n ṣe wò, wọ́n wo ibi tí wọ́n ti ń rìn bọ̀, wọ́n sì wo ibi tí wọ́n dé, wọ́n sì fún ara wọn ní pass mark bí àwọn olóyìnbó ti ń wí. Ìyẹn ni pé Tinubu ń sọ pé nígbà tí òun bojú wẹ̀yìn, tí òun rí ohun tí òun ti ṣe láàrin ọdún méjì, kò sí máàkì tí àwọn tún lè gbà ju páàsì lọ, máàkì àwọn ọmọ ọ̀dọ̀ rere. Ó ní tí a bá ti yọwọ́ pé ẹṣin ọ̀tá ẹni kì í ga, àbí nígbà tí wọ́n ní lágbájá gun ẹṣin tí ọ̀tá ẹ̀ ní ṣé ẹṣin ni wọ́n ń pè yẹn, kíní ọ̀hún ò mà ju gbóǹkan báyìí lọ. Bẹ́ẹ̀ òun ò sì tí ì gun ẹṣin kankan. Pé tí a bá ti yọwọ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ kúrò, ó yẹ kí gbogbo ayé kan sára sáwọn pé àwọn ṣe dáadáa ni. Ṣé o lè ní mọ ẹsẹ̀ olè yìí tọ̀ lórí àpáta? Àfi bí ẹni pé àwọn Tinubu ti mọ̀ tẹ́lẹ̀, bíi pé wọ́n ti mọ̀ pé ohun táwọn alátakò yóò sọ nìyẹn. Nítorí bí àwọn ti ń ròyìn tí wọ́n ń pọ́n ara wọn ní àpọ́npa àti àpọ́ndálù báyìí, bẹ́ẹ̀ ni Atiku Abubakar wà níbì kan tó sorí kọ́. Nígbà tó sì dìde wùyà tí yóò sọ̀rọ̀ báyìí, ó ní òun ò rí ẹnìkan tó ń tún ara ẹ̀ bí ìyá àbejì tọmọ ẹ̀ kú tó lọ sẹ́kọ̀ọ́ lọ raṣọ ni. Ó ní kí gbogbo ayé wá gbọ́ ò pé irọ́ ló máa pa àwọn Tinubu yìí àti APC wọn. Ó ní ẹni tó gbin 100 èèbù ni wọ́n, tó wá ń purọ́ fún gbogbo ayé pé 2 lòún gbìn. Nígbà tó bá jẹ 100 òótọ́ tán, pé ṣé kò ní jẹ 100 irọ́ tó kù ni. Ló bá ní òun ti gbé gíláàsì ńlá jáde o, kí àwọn Tinubu wá síbẹ̀ wá wo àwòrán ara wọn. Ó l'Atiku bá bẹ̀rẹ̀ sí tú kẹ̀kẹ́ ọ̀rọ̀. Ó ní láti ọjọ́ tí òun ti dáyé o, òun ò rí ìjọba kan tó yúsílẹ̀sì tó burú jáì ju ìjọba àwọn Tinubu yìí lọ. Pé láàrin ọdún méjì, ìjọba náà sì sọ gbogbo ọmọ Nàìjíríà di akúṣẹ̀ pátápátá. Atiku ní ọ̀rọ̀ náà burú débi pé ipò 18 ni àwọn ọmọ Nàìjíríà wà báyìí nínú àwọn ọmọ orílẹ̀-èdè tó kúṣẹ̀ jùlọ ní gbogbo ayé. Bẹ́ẹ̀ irú èyí kò ṣẹlẹ̀ rí rárá ni. Atiku ní nígbà tí Tinubu yóò gbàjọba, gbèsè tí Nàìjíríà jẹ káàkiri ayé jẹ́ tírílíọ̀nù 44 trillion naira. Àmọ́ kí ni Tinubu débẹ̀ sí ni gbèsè náà ti di tírílíọ̀nù 144 trillion naira. Ó ní báwo lèèyàn yóò ṣe ṣe ìyẹn tí ìṣẹ́ àti òṣì kò ní kọlu àwọn tó ń ṣèjọba lé lórí. Ọlọ́run tó sọ àwọn ọmọ Nàìjíríà di akúṣẹ̀ nìyẹn o. Ó ní èyí tó le níbẹ̀ ni pé bí ìjọba Tinubu ti dé ní gbogbo nǹkan pátá bẹ̀rẹ̀ sí gbówó lórí, tí kò sì sí ọjà gbogbo tí ó ṣe é kọlù fún mẹ̀kúnnù mọ́. Ìjọba sì sọ ohun gbogbo di ìnira fún wọn. Atiku ní gbogbo eléyìí ìbá ṣe dáa o. Tó bá jẹ́ bí ìyà ti ń jẹ àwọn ọmọ Nàìjíríà yìí, kó jẹ́ bẹ́ẹ̀ náà ni ìyà ń jẹ àwọn tí wọ́n ń ṣèjọba. Ó ní ìjọba Tinubu ṣètò náà débi pé gbogbo àwọn tí wọ́n ń bá ṣiṣẹ́ àti òun fúnra ẹ̀ làwọn ń gbádùn ní tiwọn, tí àwọn ò sì mọ̀ bóyá ìyà ń jẹ ẹnikẹ́ni tàbí ebi ń pa ẹnìkankan. Ó ní ọ̀rọ̀ àwọn èèyàn náà kò yàtọ̀ sí bí ìgbà tí àáfàá ń sanra táwọn ọmọ ìjọ ń rù hàn gógó. Bẹ́ẹ̀ bí lèmọ́ọ̀mù bá ń yọkùn táwọn ọmọ kéwú ń gbẹ, àfàìmọ̀ káwọn ọmọ kéwú má fọ́gi mọ́ lèmọ́ọ̀mù lórí níjọ́ kan. Ohun tó mú ọ̀rọ̀ náà tilẹ̀ pẹ̀ka ni pé kì í ṣe Atiku nìkan ló ń sọ bẹ́ẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń yẹ ọdún méjì ìjọba Tinubu wò ni. Àwọn kan ní ariwo ẹ lọ fọkàn balẹ̀, ẹ lọ fọkàn balẹ̀ táwọn kan ń pa kiri bíi rẹ́kọ̀dù tó ń kọsẹ̀ ti ṣá létí àwọn èèyàn o. Nítorí bí wọ́n ti ń ní kí àwọn èèyàn fọkàn balẹ̀, bẹ́ẹ̀ ni ìjọba fúnra ẹ̀ ń kó àwọn èèyàn lọ́kàn sókè sí i lójoojúmọ́. Bí ènìyàn bá tilẹ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu PDP, tọ̀hún yóò ti mọ̀ pé kinní kan wà nídìí ọ̀rọ̀ yìí ju kú lédè ọkọ ẹ lọ. Nítorí pẹ̀lú ìbínú burúkú ni wọ́n fi ń sọ̀rọ̀ jáde.
ohun téèyàn kò wá mọ̀ tààrà ni pé bóyá ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà ló ń dùn wọ́n tó bẹ́ẹ̀ ni o àbí nítorí pé ìjọba bọ́ lọ́wọ́ wọn ni wọ́n ṣe ń kà bí àjẹ́ tó jábọ́ láti ojú ọ̀run sórí àkìtàn. Àmọ́ ohun tó hàn dáadáa ni pé pẹ̀lú ìkanra ìkannú àti àròkàn ni wọ́n fi ń sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ jáde. Ìbínú tààrà. Débọ̀ olóògùn àgbà tó jẹ́ akọ̀wé ìpolongo wọn ló jáde. Òun ló sì kọ̀wé síta nípa ọdún méjì tí Tinubu fi ṣèjọba. Ó ní tó bá jẹ́ tàwọn nínú ẹgbẹ́ àwọn o ìyẹn PDP 0 ní Tinubu àti àwọn èèyàn ẹ̀ gbà. Ìyẹn odò ràbàtà olójú ẹja. Olóògùn àgbà ní kí lẹ fẹ́ ká máa sọ nípa ìjọba tó wá fìyà jẹ aráàlú, ìjọba tí kò mú kinní kan wá fáwọn èèyàn ju ìnira lọ. Ó ní ẹ jẹ́ ká ti bí ìṣáná kíyèsí òògùn. Ṣé epo bẹntiróòlù tí wọ́n ń tà ní 87 náírà ìyẹn náírà 97 fún lítà kan kí Tinubu tó dé tí wọ́n wá ń tà ní 1000 náírà báyìí ní kéèyàn sọ ni. Àbí tí owó dọ́là tí wọ́n ń ṣẹ́ ní 97 167 náírà tí wọ́n wá ń ṣẹ́ ní 600 náírà 1600 báyìí ní kéèyàn máa wí. Ṣebí gbogbo ohun tó ń fìyà jẹ àwọn aráàlú nìyẹn. Bẹ́ẹ̀ ni kò rí báyìí lásìkò tí àwa PDP fi ń ṣèjọba. Bí a bá sì ń sọ yẹn tí a ò rí sọ níwọ̀nba ìgbà tí Tinubu dé yìí ó ti lé ní 600,000 600,000 àwọn ọmọ Nàìjíríà táwọn afẹ̀míṣòfò ti padànù. Olóògùn àgbà wa ní bí àwọn sì ti ń pariwo tó yìí kàkà kí Tinubu gbọ́ ohun tí ẹgbẹ́ àwọn àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà tí wọ́n fẹ́ dáadáa fún ìlú ń sọ níṣẹ́ ló bẹ̀rẹ̀ sí yáwó kiri tó ń jẹ gbèsè kún gbèsè tó sì ń fọnu pé ìjọba gidi làwọn ń ṣe. Bí ọkùnrin yìí ti ń tutọ́ sókè tó ń fojú gbà yìí bẹ́ẹ̀ náà làwọn àpapọ̀ ẹgbẹ́ òṣèlú gbogbo ní Nàìjíríà CUPP ẹgbẹ́ tó kó gbogbo ẹgbẹ́ òṣèlú jọ sábẹ́. Àwọn náà ní ohun kan tí èèyàn lè fi dá ìjọba Tinubu mọ̀ dáadáa ní ìṣẹ́ àti òṣì tó kó bá àwọn aráàlú. Wọ́n ní ọ̀rọ̀ òun àti ìjọba rẹ̀ kò sì yí àwọn pàápàá rárá. Mark Adébáyọ̀ tí ṣe akọ̀wé tí wọ́n ní bí òun ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ń pa àwọn ará Benue àti Plateau nípakúpa lọ ni. Tinubu kò sì gbélé láti yanjú ọ̀rọ̀ yìí ó rìn kiri bí ẹni pé fàájì làwọn tí wọ́n dìbò fún sọ pé kó wá ṣe ni. Yàtọ̀ sí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ó fẹ́rẹ̀ má sí ẹgbẹ́ òṣèlú kan nílẹ̀ yìí tó fojú rere wo Tinubu àti ìjọba rẹ̀ lọ́dún méjì yìí. Àti ADC tí àwọn Atiku láwọn fẹ́ sá lọ ni o àti NNPP ẹgbẹ́ Kwankwanso ni o àti Labour tí àìrójú àìráyè ti bá àwọn náà ni o gbogbo ẹgbẹ́ òṣèlú ló jáde ọ̀rọ̀ kan náà ni wọ́n sì ń sọ. Àfàìmọ̀ kó má jẹ́ ohun tó ki Atiku láyà nìyẹn tó fi sọ pé kí gbogbo àwọn ọmọ Nàìjíríà ṣe sùúrù díẹ̀ sí i àwọn tí ń kó ara àwọn jọ gbogbo ẹgbẹ́ òṣèlú pátá àwọn yóò sì lé Tinubu àti ìjọba rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC wọn dànù débi pé wọn ò ní dúró wọ ṣòkòtò sídìí nígbà tí wọ́n bá fi máa sá lọ. Ọkùnrin ará Adamawa náà ní ó wu aṣiwèrè kóru igbá ìwọ́jà o àwọn aráalé ẹ̀ ní òní jẹ́ pé gbogbo rákàlàkà tí Tinubu àti àwọn APC ń ṣe yìí àfi kí àwọn tètè wáhó ẹ̀ bọlẹ̀ fún wọn. Ó ní àwọn yóò dá wọn dúró ṣáá ni. Irú àwọn ọ̀rọ̀ yìí a máa dùn yan bí òwe bá sì jọ òwe ẹni téèyàn kò bá lè dáhùn a jẹ́ pé ẹ̀rù ìjà ló ń ba onítọ̀hún o bẹ́ẹ̀ àlọ́ àṣejù bàbá ọjọ́ ni. Tinubu ló ti kọ́ sọ̀rọ̀ tó sì pòwe mọ́ àwọn ọ̀tá ẹ̀ tó ń kọrin pé máa dá wèrè lóhùn má dá wèrè lóhùn ọ̀rọ̀ asínwín ó ṣe tẹ̀lé o máa dá wèrè lóhùn. Ó ní gbogbo ohun tí àwọn ọ̀tá bá fẹ́ kí wọ́n sọ ó ní ìjọba òun mọ ohun tí àwọn ń ṣe ń tà wọ́n. Ó ní níbi tí nǹkan bá ti fẹ́ dáa dandan ni kí irú àwọn àyípadà tí àwọn ń ṣe yìí wáyé pé kí ìgbẹ̀yìn lè dáa ni o kí àwọn ọmọ Nàìjíríà lè ní ànító àti àníṣẹ́kù ni pé lẹ́yìn ìnira ìdẹ̀ra lọ́kàn ojú tó ríbi tí kò fọ́ ire ló ń dúró dè Nàìjíríà yóò sì dára àwọn ọmọ Nàìjíríà fúnra wọn yóò sì gbádùn gidi gan ni. Tinubu ní òun kò wá láti fìyà jẹ ẹnìkan o bí òun bá sì ní òun kò mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà ń jìyà lọ́wọ́ tàbí pé wọ́n wà nínú ìnira báyìí a jẹ́ pé irọ́ lòun ń pa nítorí àwọn ètò tí àwọn ń ṣe ló mú gbogbo eléyìí wá. Ṣùgbọ́n o níwọ̀n ìgbà tí òun ti mọ eléyìí kò sí bàbá ọmọ kan tí yóò rí pé ebi ń pa àwọn ọmọ ẹ̀ tí kò ní wọ̀nà láti fún wọn lóúnjẹ. Ó ní gbogbo agbára òun lòun sà kò sì lè pẹ́ kò lè jìnnà
àápọn náà yóò so èso rere. àmọ́ àwọn ọmọọṣẹ́ Tinubu nínú àṣọrọ̀ kò ráàyè gbogbo eléyìí. wọ́n ní gbàásgbòs tí Àtíkù gbé wá yẹn làwọn yóò fi fún un lésì ọ̀rọ̀ ní tàwọn, nítorí ó ti hàn pé ojú ẹ̀ ti fọ́, kò ríran rárá sí gbogbo nǹkan rere tó ń ti ọwọ́ ìjọba yìí jáde. àwọn ará iléeṣẹ́ ààrẹ ìyẹn láti ẹnu ọ̀rọ̀ tó tẹnu Báyọ̀ Ọ̀nànúgà jáde ni o. wọ́n sọ pé tí a bá ti yọwọ́ pé Dubai l'Àtíkù ń gbé, tó bá jẹ́ Nàìjíríà yìí ni ó yẹ kó ríran rí àwọn nǹkan ribiribi tí ìjọba Tinubu ń ṣe. ó ní kò sí ìgbà kankan lásìkò tí Tinubu fi ń kàmpéènì tó ti jẹ́jẹ́ pé àwọn àyípadà tí òun fẹ́ ṣe kò ní mú ìnira dání. ṣùgbọ́n ohun tó ń sọ ni pé lẹ́yìn ìnira ìdẹ̀ra ń bọ̀ fún gbogbo èèyàn. báwo l'Àtíkù ṣe wáá joyè afọ́jú tó re sinimá tí kò rí pé ìyàn ti dínkù láàrin ìlú, àwọn nǹkan dáadáa míì sì ti ń wọlé wá. àwọn ọmọ Tinubu yìí fi èébú ara bú Àtíkù. wọ́n ní ṣe bí òun Àtíkù náà ti ṣèjọba rí, òun àti Ọbásanjọ́, pé owó ìrànlọ́wọ́ orí epo sọ́bsidì tí Tinubu yọ, pé ṣe bí òun Àtíkù àti ọ̀gá ẹ̀ Ọbásanjọ́ gbìyànjú láti yọ. bó bá jẹ́ wọ́n láyà tí wọ́n sì mètò bíi Tinubu ni, nígbà náà ló yẹ kí wọ́n ti yọ, nítorí wọ́n fi ń dá Nàìjíríà ní gbèsè ni, àwọn náà sì mọ̀ bẹ́ẹ̀. Ọ̀nànúgà ní ohun tó ń káàyàn lára ní ti Àtíkù yìí ni pé nígbà tóun náà ń ṣe kàmpéènì, gbogbo àyípadà yìí ló ń lérí kanran pé òun yóò ṣe o, pé èwo ló wá ń pariwo bíi rélùwéè tó bàjẹ́ sí báyìí tó ní ohun tí Tinubu ń ṣe kò dáa. ó ní tí Àtíkù kì í bá ṣe alábòsí sàn án, ṣe bí òun náà rí i pé nítorí ìnira yìí ló jẹ́ kí Tinubu fi kún owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ láti 30,000 náírà péré tó sì di 70,000 17,000 naira. ó ní iṣẹ́ ìjọba tó bá fẹ́ ìnira fáwọn èèyàn a máa ṣèyẹn. ó ní níbo l'Àtíkù ń gbé tí kò rí pé ìjọba Tinubu ti ń yá àwọn akẹ́kọ̀ọ́ lówó tó sì yá àti lọ sílé ìwé ti dìrọ̀rùn fún wọn, tí inú wọn sì ń dùn pé àwọn ò rírú ìjọba eléyìí rí. Ọ̀nànúgà ní èyí tí Àtíkù ń sọ pé àwọn ń kó ara àwọn jọ yẹn, ó ní ìmọ̀tún ìmọ̀jọ ni o, ìmọ̀ níní kì í dalẹ̀ o. oyún tẹ́wìrì bá ní nílé arọ́, atẹ́gùn náà ni yóò fi fẹ́ dànù. bí àrá kan bá sì ń sán nínú ẹ̀rùn, ó kàn ń sán dànù lásán ni. ó ní Tinubu fẹ́ràn irú ohun tí wọ́n ń ṣe yìí o, kò sì ní kí wọ́n má kó ara wọn jọ. ṣùgbọ́n àwọn àtakò tí Àtíkù ń ṣe ló ń bá wọn nínú, nítorí àtakò ìbàjẹ́ ni. àwọn ọmọ Tinubu ní bí Àtíkù bá fẹ́ ṣe àtakò kó ṣe é pẹ̀lú sẹ́ǹsì gidi. bó bá sì ti tako ètò àwọn kan, bẹ́ẹ̀ náà ni kó sọ ọ̀nà tí àwọn lè gbà tí ìṣòro yòówù tó bá tọ́ka sí yóò fi yanjú. àmọ́ kó kàn jókòó síbì kan kó máa béèbú, kó máa fi wá ojú rí àwọn ọmọ Nàìjíríà, kò sẹ́ni tí yóò gba ìyẹn fún o. ojoojúmọ́ ni yóò sì máa forí kó jábìn lọ́dọ̀ tàwọn. èèyàn mọ ibi tí irú ọ̀rọ̀ báyìí yóò wọ̀ lára Àtíkù fúnra ẹ̀ o, àmọ́ ó dájú pé kò lè jẹ́ ibi tó dáa. Ọláyíwọlá Alága ló yẹ gbogbo gbàsgbòsì tó ń lọ láàrin Àtíkù àtàwọn ọmọ Tinubu yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. ẹ kú déédéé àkókò yìí o.